Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to love us all over the world. I appreciate the support in so far. Bẹ̀ṣin bá wa àwọn videos wa 10 likes 10 comment. So update eléyìí tá tún mú wá nípa ọ̀rọ̀ Oloye Sunday Igboho àti Aree Onakakanfo nípa ó ṣe Yorùbá nation kò ṣe Yorùbá nation. Òun ni a mú wá gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ ló ń wáyé láàrin àwọn èèyàn Oloye Sunday Igboho àti àwọn èèyàn ìbà Gani Adams gẹ́gẹ́ bí ẹ ti mọ̀. So update tá tún mú wá fún yín lélẹ̀, ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò, kẹ́ ẹ tún gbọ́ nǹkan tó tún ṣẹlẹ̀, kẹ́ ẹ mọ̀ what is going on. So àwa ń pàrọwà wípé kí ìrẹ́pọ̀ kó wà láàrin ọmọ Yorùbá ilẹ̀ àfilẹ̀ gòkè ní ìtẹ̀síwájú ló fi lè bá ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni. So tí ò bá lọ sí ìrẹ́pọ̀, gbogbo nǹkan tá ń jà fún yìí wípé kí Yorùbá kí á ní ìfọ̀kànbalẹ̀ lórí ilẹ̀ bàbá wa. So tí ò bá lọ sí ìrẹ́pọ̀ kò lè wáyé. So ẹ farabalẹ̀ kẹ́ ẹ tún gbọ́ update tá tún mú wá fún yín. Ọlọ́run máa gbalẹ̀ Yorùbá. Ewúrẹ́ ò lóhùn òṣọmọ ìyá àgùntàn, àgùntàn yín ló fò fẹ̀rẹ̀ ló pé ìyá tòun òbí dúdú o. Ewúrẹ́ kò sọ pé òun òṣọmọ ìyá àgùntàn, àgùntàn yín ló fò bọ́ síta pọ̀n ó ní ìyá òun òbí dúdú o. Torí Sunday Igboho lòun ò bá yín ṣe, àwa náà ò dé àyẹ́yìn sí apá àbá yín ṣe, ṣùgbọ́n lórí gbogbo òṣì tí gbogbo yín ṣe ẹ̀ ń wá ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, mo sọ fún yín pé ẹ máa tẹ́ sí i ni. Àwọn tó nífọ̀n tán lè kánná tán rárá tán fẹ́ fi wọ wọ́n ṣe báyìí wọ́n tẹ́ sí i. Ẹ̀yin dẹ̀ jẹ́ gbójú lóògùn sọmọ àjẹ́ nìkú, ìjọ ẹ bá ṣe ìtò bá dẹ̀ máa fi ṣera yín fúnra yín báyìí lè máa fọwọ́ ara yín ṣera yín. Bẹ́ẹ̀ ni fúnra ara yín lè máa fọwọ́ ara yín ṣera yín, àdàbí tẹ̀yin náà ò bá ṣe ibi sẹ́nìkan rí. Ẹ sọ̀rọ̀ bàjẹ́ sí èèyàn, ẹ wá dúró ọ̀rọ̀ tán sọ bàǹtàbàǹtà ó sì kú o. Èyí tá à ń gbọ́ ìgan àìtí ìgbọ́ tán mo kàn dá dúró bẹ́ẹ̀ ni ó tún sì kú o. Wọ́n wá sọ ẹyọ kan ṣo tí ò tó nǹkan kan sí ààrẹ yín, gbogbo yín wá ń ké kiri ilẹ̀. Ẹ̀yin ò fẹ́ kí nǹkan kan kàn yín lára, ẹ tẹ́ tán. Ṣùgbọ́n èmi mọ̀ wípé Ọlọ́run ti wá wà lójú iṣẹ́, kò sí ohun tẹ́ ẹ fẹ́ ṣe fẹ́ nìkan. Torí gbogbo agbára tẹ̀yin ní bíi kẹ́ ẹ fi jà, kẹ́ ẹ fi bọ́mọ Yorùbá jà, ẹ rẹ́dì láti jà fúnlẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá ẹgbẹ́ ara yín lẹ̀ látàárọ̀ ọjọ́ yín ni. Àwọn ń jagun, ogun mélòó lẹ jà o? Ṣógun Fúlàní lẹ jà ní àbógun Biafra? Ṣé bára yín lẹ̀ ń bá jagun? Tẹ́ ń pé ńgbà tó ju ogun le, gbò ní Sunday wà, ńgbà tó ju ogun le, ara yín lẹ̀ ń bá jagun. Èyí tó ṣẹlẹ̀ táwa ń retí kó yá kí Aree Onakakanfo ẹ ti ní gbogbo ilẹ̀ Yorùbá fáìn. Ìgbà ẹ jẹ́ gbogbo wa náà lájójójó la yọ̀yọ̀yọ̀ tinú inú òbí wá sí. Ohun tá a wá ń retí lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ààrẹ yẹn a ò rí, ẹ wá ní ká má sọ̀rọ̀, àwọn wèrè kan wá ń ké kiri. Ẹ tí ì gbádùn. Ẹ jọ gbogbo ẹ̀yin èèyàn mi, jọ torí ẹ bá ń ká àwọn rédíò yẹn bọ́ síta. Ẹ jọ gbogbo àwọn èèyàn mi, ẹ má gbàgbé o, nínú àṣeyọrí ilẹ̀ Yorùbá tiwa, àṣeyọrí àwọn àṣeyọrí tá a ṣe nílẹ̀ Yorùbá, torí wọ́n ń pé ẹnu ni wọ́n fi ń gba nation kinní kan. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé owó tá a fẹ́ ná, owó wa ti wà nílẹ̀, rúbà wa ti wà nílẹ̀. Àṣeyọrí kan nìyẹn. A tún ti ní rédíò station, a ní tẹlifíṣàn méjèèjì láti ní lórúkọ Yorùbá Nation rédíò tẹlifíṣàn. Rédíò yẹn sì wà nílẹ̀ rẹpẹtẹ. Gbogbo ẹ̀yin tẹ́ promise wa pé ká jẹ́ ká ṣènáwó tán, ṣé méjì ló kó wa, ó sì kù nílé. Ẹ wò òun sì rèé o, òun rèé. So rédíò ó wà nílẹ̀ bí ẹ̀dẹ̀ ṣe wá ṣe wá. Ṣé ẹ rí gbogbo ẹ̀yin èèyàn mi? Ṣé ẹ rí rédíò sì wà nílẹ̀, ó wà nílẹ̀, kò wọ́n wó ó dẹ̀ dáa ju owó ẹ̀ lọ.
tẹ́ ẹ bá wo kí lẹ ti ń pe iná ẹ̀ báyìí kódà ó bright rekoṣo ni òun sì rè ó sì kù nù ilé ṣe rí ọ̀rọ̀ pé mo sanwó mi ò rí rédíò mi gbà ò sí ń bẹ̀ ó kù nù ilé ìwọ̀nba tọ́mọ sì gbé wá rìn mo sanwó mi ò rí gbà kò sí ń bẹ̀. ẹ ṣé bàbá mi Samsudeen Ọládipúpọ̀ ẹ káalẹ́ o ẹ káàbọ̀ sórí ètò ọlọ́run á wà pẹ̀lú yín mi ní wá yín tì o ẹ ṣé mo dúpẹ́ o ọlọ́run á darapọ̀ mọ́ yín o so gbogbo wa gbogbo ẹ̀yin tẹ́ promise wa pé tá a bá ṣe patí tán ẹ máa wá ra rédíò yín ó sì wà ńlẹ̀ o mo sanwó mi ò rí rédíò gbà kò sí ohun tó jọ o kẹ́ ẹ sanwó yín kẹ́ ẹ gba rédíò yín ni tẹ́ ẹ bá ti sẹ́ǹdì owó báyìí kẹ́ ẹ dẹ̀ sẹ́ǹdì àdírẹ́sì yín wàláhì rédíò yín máa kàn yín lára ni ṣé ẹ ti rí ọ̀rọ̀ pé mi ì rí rédíò mi gbà kò sí ohun tó jọ tẹ́ ẹ bá sanwó lálẹ́ yìí tó bá máa di láàárọ̀ láàkàn yín lára rédíò yín máa kàn yín lára so bó ṣe jẹ́ nìyẹn ó sì kù ńlẹ̀ rẹpẹtẹ bó o fẹ́ ra mẹ́fà wàá rí rà àwọn kan tún ń rà tí wọ́n tún ń lọ tà tó o bá ti kàn sí wa tó bá jẹ́ pé o fẹ́ fi ṣòwò ni jẹ́ ká gbọ́ àmọ́ bá a ṣe máa ṣe tí ò sì sí wàhálà kankan díẹ̀ ṣe ti gbọ́ ojú òní tiwa ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ àti ṣe rere ò ní nira fún wa gbogbo ibi tí ẹgbẹ́ wa ti ń náwó àwa ò ní bá wọn lágídí ń bẹ̀ ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ promise wa tẹ́ ẹ ní tá a bá ti ká jẹ́ ká ṣènáwó tán tá a bá ṣènáwó tán a dẹ̀ ti sinmi ìnáwó ọlọ́run á ràn wá eléyìí náà wúlò fún wa ẹ lè rí ọmọ haúsá kan àwọn ọmọ fúlàní yẹn bí wọ́n ṣe ń káàkiri tó ń dẹran káàkiri àwọn kéékèèké yẹn rédíò wà lápá wọn kò ní burú fún fúlàní láyè kó má rówó ra rédíò fún wọn tó dẹ̀ jẹ́ èdè tiwọn ló ń sọ kí ni wọ́n fẹ́ gbọ́ information ni ọ̀rọ̀ kò sí náà ò dẹ̀ sí ń bẹ̀ ó ń lo sólà kódà kò má sí ná láti bí ọ̀sẹ̀ kan ní ìsìn tí ò sí ná tọ́dọ̀ mí dànù inú ò tẹ̀ gbé bọ́ta tí ò ti sí ná láti bí ọ̀sẹ̀ kan a ṣe ń lù mo sì fi gbọ́ròyìn láàárọ̀ yìí tí n bá tan náà ẹ̀ bá ó máa ríro kó ṣó ní iná ẹ̀ máa wọ̀ mí lójú ni òun ni ìgbà tí ń lò lálẹ́ ṣùgbọ́n iná yẹn ó bright gan ó dẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ ń play ẹ̀ báyìí ó máa bú bùm ni ọ̀rọ̀ pé kò sí náà ò sí inú ọ̀rọ̀ ẹ̀ sólà wà ń bẹ̀ ó ń lo sólà tẹ́ ẹ bá ṣáàjì ẹ̀ tó bá fù dáadáa ẹ tún lè ṣáàjì fóònù ń bẹ̀ ẹ tún máa ṣáàjì fóònù ọ̀rọ̀ pé mi ì rí iná ṣáàjì fóònù mi tẹ́ ẹ bá ti ní ẹ ṣàgbé sóòrùn tẹ́ ẹ bá rí iná fi ṣáàjì ẹ lè tún fi ṣáàjì fóònù yín tẹ́ ẹ bá ń lò iṣẹ́ ẹ̀ pọ̀ ju owó ẹ̀ lọ ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ ká tiẹ̀ máa gbọ́ information tiwa náà lórí ẹ̀ nínú àṣeyọrí wa nìyẹn ìwọ tó bá jọmọ Yorùbá tòótọ́ tó jọmọ ọkọ ilẹ̀ Yorùbá lọ́wọ́ sí àṣeyọrí ilẹ̀ Yorùbá torí inú àṣeyọrí tiwa rẹ̀ àwọn tó ń pè yẹn kinní kan ṣe kinní kan wọn ń ké bẹ́bẹ́ wọn lé wọn fẹnu já géètì wọn fẹnu wú géètì mi ò mọ bí wọ́n wà nígbà tí wọ́n ń ṣe rédíò Yorùbá Nation rédíò mi ò mọ bí tí wọ́n wà nígbà tí wọ́n ṣe ti tẹlifíṣàn èmi ò mọ bí tí wọ́n wà nígbà tó wó orúbà jáde ẹ kàn jókòó ẹ jẹ ìpọn délé ẹrí kankan orí ẹ ṣe àmọ́ kókó yín tẹ́ bá tiẹ̀ wà ní ẹgbà Yorùbá Nation nísìn ṣówó Nàìjíríà lè fẹ́ máa ná tẹ́ bá gba Yorùbá Nation nísìn ṣé rédíò Nàìjíríà lè fẹ́ máa gbọ́ tiẹ̀ ní nǹkan kan rárá tẹ̀yìn ṣe lẹ̀ ẹni tó dẹ̀ àwọn tán dẹ̀ dúró tí wọ́n ń ṣe ẹ̀ tún ń fẹnu bú géètì ẹ̀ ń fẹnu bú wọn ẹni wọ́n ń fẹnu já wáyà ta lẹ́ni fẹnu já wáyà nù yín àti àwọn báyìí ní ìsìn ẹ̀yin ò ní ìlọsíwájú kankan tẹ́ ẹ fẹ́ ṣe fúnlẹ̀ Yorùbá ju kẹ́ ẹ jà kẹ́ ẹ ṣépè kẹ́ ẹ béèbú nígbà tí ìwọ bá mú elédè ẹni tó jẹ́ ẹlẹ́jẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá bíi tiẹ̀ tí wọ́n fi wọ́n ṣépè tó ń bú wọn tó ń pé kíkiní kan ṣe wọ́n kígbá ṣe wọ́n kágbọ̀n ṣe wọ́n ẹjọ́ torí Ọlọ́run sọmọ Yorùbá dáadáa ọmọ aládé alálùbáríkà ṣó ń robi sọmọ ẹgbẹ́ ẹ̀ náà bá wálé ẹ̀ kì í ṣe Yorùbá ẹni Yorùbá ni àwa ò sọ pé ẹ̀ kì í ṣe Yorùbá ṣùgbọ́n ṣé ẹ̀ ń hùwà bíi ẹnu mi kọ́lẹ́ ti gbọ́ pé yaba lè lá tó bá kàkà bẹ́ẹ̀ máa ní yaba lè lálùbáríkà so nídìí èyí
ẹ̀yin náà lọ tún wà yín ṣe, ojú òní ti gbogbo wa, Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ o. Ẹ̀yin èèyàn mi, mi ò ní fi yín lẹ̀ báyìí o. Lágbára Ọlọ́run gbogbo wa, a ní kú, a ní rùn. Lovers all over the world, a lérò wípé ẹ farabalẹ̀ wo fídíò yìí láti ìṣẹ̀bẹ̀rẹ̀. Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tí màmá sọ. So àrọwà náà ni gbogbo wa ń pa. Tí ìṣọ̀kan bá wà, gbogbo eléyìí kò ní máa ṣẹlẹ̀. Tí ò bá sí wípé olórí kan lọ dúró síbì kan, ó kàn fi àwọn ọmọ ẹ̀yìn ẹ̀, ó fi ń rúgbó, ó kàn fi àwọn ọmọ ẹ̀yìn ẹ̀, ó fi ń gba owó. Tí ò sí pé olórí kan ń ta àwa ọmọ Yorùbá, tí ò bá sí gbogbo yẹn, àwa gan a máa ní fọkànbalẹ̀. Ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ọ̀rọ̀ Yorùbá nation kò ṣe Yorùbá nation, Fúlàní ò ṣe Fúlàní, tí àwọn ọba tí wọ́n pe ìpàdé àlàáfíà, ẹ rí i pé àwọn Fúlàní yẹn wọ́n ṣèwé agbẹjẹmọ́wọ́ díẹ̀. A lè sọ pé a lè tí sọ wípé bóyá wọn ò tún ní hùwà mí o. Gbogbo à ń fi màálù jẹ oko, Fúlàní jiyàn gbé, kíní kan ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ẹ rí i pé ó dínkù. So ìṣọ̀kan ọmọ Yorùbá gangan ni nǹkan tí a fẹ́. Ẹ rí i pé Olóyè Sunday Igboho náà wọ́n máa ń pariwo nínú gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ jù ní wípé ìyà gbọdọ̀ jẹ ọmọ Yorùbá, pé ìyà gbọdọ̀ jẹ ọmọ Yorùbá. So ariwo tí Olóyè Sunday Igboho máa ń pa jù náà nìyẹn. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ bá wa comment. So we love you all. Thanks for watching.